Please kindly click on the red subscribe button below this video and subscribe to our YouTube channel. Thanks, God bless you as you do this. To make it happen. She has a mission, she has a vision, she has a passion for this job that cannot lead us to bad form. And she was such a nice person who feel we should stand as one. She believes in unity, we stand, and that is kind of the belief Aisha Abimbola has. And she keeps saying one thing. She grew up in the north. She will always tell me, meaning whatever is going to happen is going to happen. Keep doing what you are doing. That in the beginning it may be hard. Somebody somewhere will see you. And that is why we've chosen to put on white. She's a woman of peace, woman of substance. Ọlọ́run a máa bá mi gbà. Ọmọge campus. Èèyàn iyì ni. Ṣé rí àwọn èèyàn sọ̀rọ̀ kọ̀ọ̀kan. Wọ́n ní kí ló dé? Kò pariwo, kò ṣe gbá. Mo ní Ọlọ́run ti kọ ọjọ́ náà tí ń lọ. Àwọn èèyàn tó ní ò pariwo, ẹ̀yin náà wo bí tí Ọlọ́run ti mú lọ. Ìlú òyìnbó tí wọ́n ti ń gba ìwòsàn tó péye jù. Olórí orílẹ̀-èdè wa ńbo ló ti lọ gba tiẹ̀. Ẹ wá ní ò pariwo, ńbo ni kó tún lọ. Ntọ́lọ́run ọba mi ó ṣe ó mọ̀ kẹ́ ẹ pariwo látònídọ̀la ó ti kọ́ lẹ̀. Mo máa ń sọ ìntí gbogbo wa ní Táìṣà ní ẹmọ ẹgbẹ́ rẹ̀ àìmọye èèyàn tó wá lánàá tí wọ́n iṣẹ́ ọmọ ẹgbẹ́ wa ẹ̀sìn tó jù láyé yìí Táìṣà máa ń sọ ní kí ni ìwà rẹ báwo lọ sí rẹ́nì kejì ṣó ò bá yàn dùn nǹkan. Ìdí èyí our golden movie ambassadors of Nigeria that we believe in rebranding, restructuring. Tí àwọn òṣèré Táìṣà kékeré bá dé a ní ìgbàgbọ́ pé ẹntọ́lọ́jọ́ òmùlọ yóò múlọ tí ó wà ká gba ìwòsàn láìsí bá ń pariwo fáyé. We must have a structure. We must have something we have to live on. We must believe in insurance on our health. We must not just stand and say, somebody's going to do it for me. Nobody's going to do it for you. Except when that man is ready. Entertainment in the history of Africa. We are the giant of Africa. Wala bere. She is gone now. People are mourning. People are crying. Ọ̀rẹ́ tó wà nílùú òyìnbó. Ẹ jọ̀ọ́ mo fẹ́ dárúkọ ẹni ẹ bá ń gbọ́lọ́hun tóbi nítorí ẹ̀. Lọ́lá Arata ó sọ̀rọ̀ ó ní ẹ̀yin tí ẹ wà ní Canada àti America ní orúkọ mọ̀lẹ́bí ẹ má gbowó lọ́wọ́ ẹnì kankan. Kò láìsí àwọn ọmọ Nàìjíríà mo fọlọ́ọ̀bẹ yẹn má ṣì gbọ́. Àwa mọ̀lẹ́bí ẹ̀ náà rèé. Àwọn mọ̀lẹ́bí ló jókòó yìí. Ntáwa náà dẹ̀ ń ṣe ń bì à ń bẹ Ọlọ́run ni. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká máa ṣàdúà ká dẹ̀ máa yẹra wa wò ní dáadáa. Àìṣà yẹra ẹ̀ wò ní dáadáa o ṣùgbọ́n ó wu Ọlọ́run ló mú lọ. Nídìí èyí ẹ̀yin àfáà wa tẹ́ ẹ jókòó ẹ bá wa ṣàdúà ayọ̀. A dá foundation kan sílẹ̀ ní orí cancer. Mo sọ lánàá màá tún sọ ní èní. Foundation Aisha Abimbola Cancer Foundation. Ní ìrìn tí a rìn ní orí ìkíní ara àrìn yìí pẹ̀lú bí a ṣe mú pẹ̀lú Aisha kọ́lọ̀ ń fọ̀run kẹ òun ló mú UCH fún mi ní first ambassador on health torí ọ̀tọ̀ náà rò bí báwo eléré ṣe máa ń rìn ọ̀tọ̀ ni a fi rìn mi ò dẹ̀ dárìn. Aisha Abimbola kọ́lọ̀ máa bá mi fọ̀run kẹ òun ló sọ pé president mi ẹgbẹ́ tá a dálẹ̀ ìta dá eré ẹ̀rí fún rè báyìí wọ́n ṣe ń rìn báyìí wọ́n ṣe ń rìn ṣùgbọ́n ọlọ́jọ́ ṣe kí ni but ọlọ́jọ́ sọ fún wa pé ká tẹpá mọ́ṣẹ́ ká dẹ̀ máa ṣe ní orúkọ Aisha àti ẹbí Musa
a ní firú eléyìí san fúnra wa o, a ní gbọ́kú eléré o. Ẹ̀yin èèyàn mi kí n tó máa lọ, èèyàn kan kú sílùú kan, ó pégbà kan èèyàn kan kú, kí là ń sọ yìí? Ànígbà tí kálukú wo lọ bàbá ti kọ́lẹ̀. Ibi tí àwọn ọmọ yẹn á wà, Victor dà, bá mi dìde. Bàbá àwọn ọmọ yẹn rèé, ọkọ Aisha Abimbola, ẹ bá ń gbọ́ lọ́n tóbi. Ẹ̀yin àfà, ẹ bá mi ṣàdúrà jókòó padà kí wọ́n máa wẹ̀yìn. Kò sí bá a ṣe fẹ́ ṣe, bàbá ọmọ náà rèé à lè gbà. Ọlọ́run ò ní ṣe wá ní bàbá tí ò lọ́mọ. Gbogbo ń tá a bá ní lọ́kàn, ẹlòmíín hùwà tí ó jù bẹ́ẹ̀ lọ tó bàjẹ́ tó náà wọn dá sí. Gbogbo ẹ̀yin mọ̀lẹ́bí, mo bẹ̀ yín kẹjá máa ṣàdúrà fún Aisha Abimbola. Àwọn Yíbò, mo kí yín o, Ìgbòpénù, Ọlọ́run ó bá gbàdúrà gbogbo wa. Ojú mi mọ nǹkan tí màá sọ mọ́, mi ì dẹ̀ fẹ́ sunkún. Torí tí èèyàn bá jẹ́ eléré báyìí tó bá lọ, ó máa ń bà mí lọ́kàn jẹ́. Mo fi Ọlọ́run bẹ̀ wá, ẹ jẹ́ ká máa ṣe àdúrà kí a tó di pé wọ́n ka Quran. Ẹ jọ̀ọ́, mo fẹ́ gba èèyàn kan láyè, ẹ̀yin tẹ́ ń bá wa ṣe atọ́kùn ètò, kó náà sọ̀rọ̀ ìṣẹ́jú méjì. Tí àwọn àfáà wa bá ti bẹ̀rẹ̀, kò sí ọ̀rọ̀ mọ́, ọ̀rọ̀ Ọlọ́run ni. Màá fẹ́ pe Ibro tó jẹ́ àbúrò olóògbé, ìbẹ́ta ẹ̀ lójókòó yìí o. Táíwò, bá mi dìde. Ẹ̀yin àfáà ẹ bá mi fún ládùá, mẹ́ta la bí ìbẹ́ta lójókòó nù. Jókòó. Mariam, bá mi dìde, òun ni àbíkẹ́yìn. Bá mi jókòó. Ibro, bá mi dìde, máa wá bọ̀ kó wá sọ̀rọ̀ on behalf of mọ̀lẹ́bí fún ìṣẹ́jú kan. Ìwọ ló lórí ẹbí ọkùnrin o, n tó bá ṣe là á tẹ̀lé. O ṣeun. Ẹ ká sàn.